ẹ gbọ́, ṣé ìgbéyàwó lè work láàrin Àníkẹ́ Àmì àti Ọlọ́run jù? Bó o bá jù mí lọ, o ò ju Ọlọ́run lọ o. Ṣébi tí ó yẹ kán parí ẹ̀ sí lọ́n parí ẹ̀ sí yẹn? Ṣé ẹ̀yin lérò pé Ọlọ́run jù ó yẹ kó ní part 2 àbí kò yẹ? Bẹ́ẹ̀ báyìí tí ìwo Ọlọ́run jù, ó ti ń show lórí Libra TV lórí YouTube. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell. Sinimá wo la fẹ́ máa gbéyẹ̀wò báyìí? Ọlọ́run jù, òun la fẹ́ máa gbéyẹ̀wò. Nínú sinimá yìí, ẹ̀kọ́ tó kọ́ wa ni wípé karma is real. Whatever you do will come back to you. Kò sí nǹkan kí nǹkan náà tó o bá ṣe, ó sì ń padà bọ̀ wá bá ẹni. Ọlọ́run jù ni àkọlé iṣẹ́ yìí. Ó ti ń show lórí Libra TV lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ kì í dalẹ̀, ẹni bá dalẹ̀ kì í dalẹ̀. Financial struggle and survivor, family secrets and betrayal, spiritual justice and divine intervention, karma and consequences. Gbogbo ẹ̀ lẹ́ máa rí wò nínú sinimá yìí. Ó ní agbára. Sinimá yìí dẹ̀ nítumọ̀ gidi gan ni. Àwọn òṣèré tẹ́yìn náà fẹ́ràn yẹn lẹ́ máa bá pàdé ńbẹ̀. Àníkẹ́ Àmì, Àpàǹkúfọ̀, Tókunbọ̀ Martins, Madam Ṣajẹ́, Bọ̀dá Núrù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó yẹ pé mi ò lè kà tán. Ẹ gbọ́, Ọlọ́run jù, ṣé ibi tó parí sí yẹn náà ló yẹ kó parí sí? Àbẹ́yìn lérò pé ó yẹ ká rí part 2? Ká tiẹ̀ wo nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ayé Ọlọ́run jù àti Àníkẹ́ Àmì, ká wo ibi tí ìgbéyàwó wọn máa parí sí. Ṣé lóòótọ́ ni wọ́n máa fìfẹ́ bára wọn lò? Ṣé kì í ṣe pé wọ́n tún máa rántí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Ọlọ́run jù, ó ti ń show lórí Libra TV. Ẹ̀yin náà lọ wò lónìí, ẹ gbádùn ẹ̀. Sinimá tó dùn tó dẹ̀ nítumọ̀ ni. Rating fíìmù yìí ò kéré rárá o, 9.2 ni. Mo ti gbàgbé àti sọ fún yín nípa iṣẹ́ ọpọlọ, àrà, action pẹ̀lú dialogue tí 220 bàbá onírùngbọ̀n ńlá ẹ̀ 220 tí ó tún fi sínú iṣẹ́ yìí. Ọlọ́run jù, ẹ lọ wò lórí Libra TV, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé ohun gbogbo ló lẹ́san, kò sóhun tí kò lérè. Ẹ jẹ́ kí n ṣẹnu dédé síbi dá abala bí tí mo dé yìí. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín, a ò ní ju ẹni tí wọ́n ń wá o.